ọkọ kejì ọkọ tó dáa ni tó làwọ́ tó náìsì ikú ló bọ́lá jẹ́. ewu wo ló wà nínú kí ọkùnrin fi oògùn fẹ́ ìyàwó. ewu wà ń bẹ o ó bá ti wá èmi máa lé mi ò lè fẹ́ pé kì í ṣọ̀kan ni mo bá wá ṣùgbọ́n kò tẹ́ lọ́rùn àjò ní nǹkan tó fẹ́ ṣe. níta ọ̀rẹ́ ẹ̀ kan wà ìyẹn ni ó ní kí n wá wà wọ́n lé ń jọ yẹn ewu wà ń bẹ gan torí nígbà tí mo lọ lọ́jọ́ yẹn ó sáà pàwọ́dà láti gbà yẹn ṣá bí mo ṣe tẹ̀lé lábúlé wọn fọdún 3 nìyẹn. lágbára Ọlọ́run ilé ọkọ kẹta tẹ̀ wá yìí ẹ ní gbọ́kọ̀sí mọ́ ẹ ní wàhálà àti dààmú gbogbo ohun tójú yín ti rí lálákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run á bá yín bù kíkún sí níbi kẹta yìí. ewu wo ló wà nínú kí ọkùnrin gba ìyàwó lọ́wọ́ ọkùnrin ẹgbẹ́. ewu wà ń bẹ o torí tí ọkùnrin bá gba ìyàwó lọ́wọ́ ọkùnrin ẹgbẹ́ tí wọ́n bá tiẹ̀ mọ́ra wọn ó sì dá kọ́ má mọ́ra wọn ó sì dá ṣùgbọ́n tó bá mọ́ra wọn ewu ni o. ìyẹn nílé ọkọ tó fi sílẹ̀ ó fẹ́ lọ wo ọmọ yẹn nílé ọkọ tó fi sílẹ̀ láàárọ̀ ó wá dágbére fọ́kọ ẹ̀ tó ń fẹ́ lè sin pé mo máa lo ọjọ́ kan tàbí ọjọ́ méjì níbẹ̀ o. màmá kí ni nǹkan tí ẹ̀yin lérò pé ó lè ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin àtobìnrin tí wọ́n máa sọ wọn kan máa ń pòwe pé ojú tó ti mọ ni kò lè sọ pé òun ò mọ ni mọ́ kí ni nǹkan tí ẹ̀yin lérò pé ó lè ṣẹlẹ̀. ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nísìn obìnrin mi kò bẹ̀rù orí ààrẹ. ó ní òun fẹ́ lọ tọ́jú ọmọ òun fẹ́ lọ wo ọmọ òun. ọmọ kọ́ ló lọ wo dìmọ́ọ̀tì ọkọ yẹn bá ṣì wà tó bá jẹ́ abẹ́ mama ẹ má bínú ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn àwọn olólùfẹ́ wa lé wọ́n máa fẹ́ ní interest lórí ọ̀rọ̀ yẹn ẹ ní ọmọ kọ́ ló lọ wò. ọmọ kọ́ ló lọ wò ṣé obìnrin lè kọ́ ọmọ kúrò ní ọ̀dọ̀ ọkọ kókò lọ lé ọkọ mi kọkùnrin wa lóun fẹ́ lọ wọ ọmọ yẹn lé ọkọ kejì kò lè ṣẹlẹ̀ kò lè possible. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ikú ń bọ̀ bí ó bá para ẹ̀ á pọ̀kọ tó lọ bá bí kò bá pọ̀kọ tó lọ bá á pọ̀ tó padà. irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ṣẹlẹ̀ sẹ́mi náà ṣùgbọ́n èmi ní tèmi gbogbo ẹni lèmi fi sọ̀rọ̀ èmi ò padà lọ́bẹ̀ o. torí ọkọ tí mo fẹ́ lọ́jọ́ àárọ̀ mi tógun la fi bára wa lò déwọ̀n bá ọdún 15 tá a fi fẹ́ra wa lò. ṣé tí n bá wà padà lọ sọ́dọ̀ ọkùnrin irú yẹn ṣé ló máa mú bí kéèyàn gbókùtà sílẹ̀ kó sí odòdè kó wá tún gbókùtà mìíràn mọ́lẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe máa rí. ìyàwó wà núdì. àwa wà lójú kan. kí ni nǹkan tó mú obìnrin tó wà nílé ọkọ kó máa yan àlè. ọ̀rọ̀ ńlá àwọn nǹkan tó lè fà ó pọ̀ torí gbogbo àná ọkọ̀ ló ń kà máa yan àlè ṣé obìnrin mi tó jẹ́ ṣe ló máa lọ́kọ ẹ̀mú kó tó rówó oúnjẹ gbà àbòbìnrin mi tó yẹ pé ìjà lọ máa fi àdùpamọ́kù lọ máa fi gbowó oúnjẹ lọ́wọ́ ara wọn tó bá gbàjà rí ọkùnrin kan tó ń tàn jẹ́ ń ta ó máa tẹ̀lé ewu pọ̀ ń bẹ o ewu pọ̀ ń bẹ gan torí àwọn kan wà náà tí wọ́n máa ń yàlè ní obìnrin wọn ò mọ bó ṣe ń ṣe nǹkan láṣebò kíìpù ẹ̀ pé kò má lè jí ẹ nítorí pé kò sí nǹkan kan ṣùgbọ́n ẹlòmíì á tún máa ṣe báyìí á máa fi wọn ọkọ láti bẹ́ẹ̀ ni ọkọ á gbégbèsè. láti lè gbé nǹkan sí lára. ọkùnrin lè fẹ́ ìyàwó 3 sínú ilé kan ṣo ọkùnrin ní ẹ̀tọ́ lórí obìnrin ju kóbìnrin ní ẹ̀tọ́ lórí ọkùnrin lọ ọkùnrin lára ẹ̀ gbóná jù láyé yìí. ọkùnrin lára ẹ̀ gbóná jù. bẹ́ẹ̀ ni obìnrin tó bá ń jowú bàbá ẹ̀ ló fi jọ tó wà rẹ̀ bá gbóná jù. obìnrin tó bá ń jowú bàbá ẹ̀ ló fi jọ. tó wà rẹ̀ gbóná jù bó ṣe yẹ kó yẹ lọ bàbá ẹ̀ ló fi jọ. yẹn ti wà tipẹ́ àlè yíyàn náà ó ti wà tipẹ́ ọkùnrin náà kò ń dédé yàn àlè náà ṣé ń gbà tọkùnrin mi bá máa bọ́lẹ̀ lìjọ́ ṣan yànà ilé wọn tó ti kọ́kàn òkè pé òun tún lọ bá wàhálà ńlé ìdààmú lóhùn tún lọ bá ńlé bọ́ fún lówó náà kò ní tẹ́ lọ́rùn kò mọ bọ́ ṣe ń kọ́kọ́ káàbọ̀ kò mọ thank you ṣe kò mọ pé ẹ ṣe àná kò mọ ẹ má bínú ṣe. ṣé obìnrin lè torí pé ọkọ mi ò lè bá mi ṣe àṣepọ̀ dáadáa kó kò lé ọkọ. ó lè torí ẹ̀ kò lé ọkọ torí ọ̀pọ̀lọpọ̀ òde sí náà bí ẹlòmíì bá bímọ 6 fọ́kọ ìyá ló máa padà sọ pé 4 ni tiẹ̀ nú ẹ o ẹyọ̀kan ni tọkọ nú ẹ o ẹ mọ̀ pé àwọn obìnrin tá a ṣe wà yìí agbádùn kìíní ìjura wa lọ. ẹlòmíì gbádùn ìjura wa lọ. a jẹ́ ní àfaradà lórí ìjura wa lọ ìjọ tó bá èèyàn kan tí ó ṣe dáadáa ń ta ó máa tẹ̀lé á tún fọkàn yẹn gan ṣé pé tọ̀bá wà lórí ara wọn pé wèrè babalágbájá kì í ṣe òun báyìí.
káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí àròyìn abẹ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master Bracket Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà ẹ sì má gbàgbé láti tẹ̀lé wa kẹ́sì tán notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tó bá ń jáde kẹ́ lè máa láǹfààní láti máa wò ẹ bá like ẹ bá comment kẹ́sì bá share fọ́nrán wa yìí ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńláyé tẹ́ ẹ bá wo ọwọ́ ọ̀tún mi ẹ rí i pé mo ní àlejò nínú kulu mi lónìí o bá a ṣe gbọ́dọ̀ máa gbé wọ̀ lẹ́kọ̀ọ̀kan ni eléyìí torí pé àwọn ohun tí a rí ní orí ayélujára tí àwọn ọ̀dẹ́wẹ̀kẹ́ àwọn adẹ́rìn pòṣónú kan tí wọ́n gbé síta òun ni mo wá wò pé nǹkan tí àwọn ará bíbá ẹ̀ tí wọ́n lérò pé bóyá àwọn kan fi pa àwọn èèyàn ní ẹ̀rín kí n ṣe ẹ̀rín ẹ̀kọ́ ńlá òun ni fọ́nrán yẹn ló jẹ́ kí n wá ìyá wa lọ pé irú àwọn èèyàn tó lè bá wa sọ òtítọ́ àti òdodo ọ̀rọ̀ lélẹ̀ torí pé ẹni tó bá ti ná gbàrà tó ti ná gbòòrò tó tójú ẹ̀ ti rókun tójú ẹ̀ ti rí ọ̀sà kọ́lọ́run ọba kó má jẹ́ kí ojú náà fọ́ ni a máa gbà ní àdúrà ìyá wa ẹ bá wa dárúkọ yín kẹsìbà kí àwọn tí wọ́n ń wò wá nílé. orúkọ mi ni Mrs. Ṣógúnlẹ̀ Kàbíràt adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ẹ̀ ń wò wá lọ́tún lọ́sì ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ àmín etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di àmín Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ẹ máa rówó ra dátà láti lè máa fi wò wá lóríṣiríṣi ọ̀nà. àmín ẹ ṣé gan-an ìyá wa a gbé yín wá láti bá wa sọ òtítọ́ àti òdodo ọ̀rọ̀ torí pé a mọ̀ pé ẹ̀yin náà ni ẹ lè bá wa sọ ògidì ọ̀rọ̀ ìyá wa ní kíkún àwọn ìbéèrè tí a fẹ́ béèrè ní ọwọ́ yín ó lè fẹ́ máa dàbí bákanbákan kó ẹ má jẹ́ kó rí bákanbákan ní ojú yín ẹ̀kọ́ la fẹ́ fi kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ lórí ẹ̀ torí pé a mọ̀ yín a mọ̀ pé ẹ lè bá wa sọ òtítọ́ ọ̀rọ̀ àti wípé ṣe mọ̀ pé gbogbo àwọn tó ń wò wá yìí káàkiri èèyàn lè lóye pé ó máa dé ọ̀dọ̀ wọn ẹnìkan tó kó dẹ̀ kọjá ibẹ̀ àìmọye ẹni tó máa mọ̀ yín rí tó yẹ pé ó máa wò yá náà yàlágbájá kọ́ rèé àní yàlágbájá náà ni òun la máa fi ròyìn pé kẹ́ bá wa sọ òtítọ́ ọ̀rọ̀ àti ọ̀rọ̀ gidi ọkọ mélòó gangan ni ọkọ tẹ́ ẹ fẹ́. ibi kẹta lèmi wá yìí ilé kẹta lẹ́wà yìí ẹ má bínú mà ọkọ kìíní tẹ́ ẹ fẹ́ kí ló dé tí ẹ fi kúrò ní ọ̀dọ̀ wọn ẹ bá a sọ̀rọ̀ kẹ́tì bá a gbóhùn sókè díẹ̀ sí. nǹkan tí mo fi kó bẹ́ẹ̀ ni pé ìjà yẹn pọ̀ jù ó jẹ́ tún jẹ́ onílára èèyàn kò máa ń fẹ́ nǹkan rí tí n bá ra nǹkan ó kò máa ń dùn nú ẹ̀ bí kí n kówó yẹn fún kówó ní kí n kówó yẹn wá gbà mí gan máa tọ́jú owó òun ló máa kó mọ́ mi lọ́wọ́ ìdí tí mọ́mí mi gan ló tó wẹ̀ kí n kò torí pé wàhálà yẹn ti pọ̀ jù ìdí tí mo fi kó ń bẹ́ nìyẹn ẹ ṣeun adúpẹ́ ní ọwọ́ yín ọkọ kejì wa ńkọ́ kí ló ṣẹlẹ̀ tó fi kó ń bẹ́. ọkọ kejì ọkọ tó dáa ni tó làwọ́ tó náìsì ikú ló bọ́lá jẹ́. ikú ló bọ́lá jẹ́ nǹkan tẹ́ ẹ̀ ń sọ ní ìsìn ni pé tẹ́ ẹ bá táyé yín wá ẹ fẹ́ sọ pé ẹ fẹ́ rú ọkàn yẹn láti tọrọ pé òun lè fẹ́. tí bá táyé mi wá kó jẹ́ pé ọkùnrin ṣe kéèyàn kú gan kó tún ṣe dúró dé pé yọyọ ọdún báyìí ló máa dúró dé. kó kíkú yẹn wá dàbí kó bóyá ó lọ rìn àjò bẹ́ẹ̀ ni máa dúró dé kábíyèsí olódùmarè lágbọ́ ọlọ́run ilé ọkọ kẹta tẹ̀ wá yìí ẹ ní gbọ́kọ̀sí mọ́ ẹ ní wàhálà àti ìdààmú. màmá wa ibi tá à ń lọ gangan ni adé yìí òun ló ṣe okùnfà nǹkan tí a fi gbé yín wá sí orí ètò lẹ́nìí màmá ewu wo ló wà nínú kí ọkùnrin fi oògùn fẹ́ ìyàwó. ewu wà ń bẹ o torí ọ̀rọ̀ fi oògùn fẹ́ ìyàwó yẹn ó papọ̀ mọ́ ọ̀rọ̀ ọkọ mi àkọ́kọ́ yẹn bẹ́ẹ̀ ni ó papọ̀ mọ́ ọ̀rọ̀ ọkọ mi àkọ́kọ́ yẹn òkè síyàwó. torí kì í ṣe pé mo fẹ́ fẹ́ mo wá láti ibi tí mò ń gbé nígbà yẹn mo wà ní secondary school láti wá ra ìwé fún àtìpadà olùdé tá a gbà ń gbà yẹn ni. ok ní third term. ní third term
ṣùgbọ́n máa wá oúnjẹ lọ́wọ́ mọ́mì wá bẹ́ẹ̀ tí olóúnjẹ ni mọ́mì wá ń to oúnjẹ ní gbogbo gbà yẹn ṣùgbọ́n ó bá ti wá èmi máa lé mi ò lè fẹ́ pé kì í ṣọ̀kan ni mo bá wá ṣùgbọ́n kò tẹ́ lọ́rùn àjò ní nǹkan tó fẹ́ ṣe níta ọ̀rẹ́ ẹ̀ kan wà ìyẹn ni ó ní kí n wá wà wọ́n lé ńjọ́ yẹn ewu wà ń bẹ gan torí nígbà tí mo lọ lọ́jọ́ yẹn ó sáà pàwọ́dà láti gbà yẹn ṣá bí mo ṣe tẹ̀lé lábúlé wọn fọdún 3 nìyẹn. ẹ tẹ̀lé láì jẹ́ pé bóyá mọ́mí yín náwó sí aṣọ tí mo sá lọ́jọ́ yẹn gan mi dúró ka ọdún 3. lẹ fi tẹ̀lé lọ sí abúlé wọn kò sẹ́ni bọ́dì tó mọ ibi tí mo wà. àwa ń wá yín káàkiri. wọ́n wá mi káàkiri. òun kí òun ò sọ pé ọ̀dọ̀ wọn lẹ wà ní àbí wọn padà wá sí gbòòrò rárá ni. gbòòrò kẹ abúlé tó jẹ́ pé tó bá gbéyàn lọ kó tó lè padà wá sí gbòòrò á ti bímọ 2 mẹ́ta. níbẹ̀ bẹ́ẹ̀ ni kò lè mọ̀ náà. kọlọ́run kó ṣàánú wa màmá ẹ ṣeun ẹ kú àtàrà ṣe rí pé àwọn ìbéèrè tá à ń béèrè yẹn lómi ò máa ní rò pé irú ìbéèrè arìndínwó ni olóòtú ń béèrè yìí ó ní nǹkan tí a fẹ́ fàyọ nínú àwọn ìbéèrè tí à ń béèrè yẹn màmá ewu wo ló wà nínú kí ọkùnrin gba ìyàwó lọ́wọ́ ọkùnrin ẹgbẹ́. ewu wà ń bẹ o torí tí ọkùnrin bá gba ìyàwó lọ́wọ́ ọkùnrin ẹgbẹ́ tí wọ́n bá tiẹ̀ mọ́ra wọn ó sì dá kán má mọ́ra wọn ó sì dá ṣùgbọ́n tó bá mọ́ra wọn ewu ni o ewu wà ń bẹ torí inú ọkùnrin tí wọ́n gbà lọ́wọ́ yẹn kò lè dùn kò lè fojú rẹ̀ wo ẹnìyẹn láyé ẹ ṣeun gọmọ àwọn ìdí pàtàkì kejì tí a fi gbé yín wá sí orí ètò wa lẹ́nìí ni pé kóbìnrin kúrò nílé ọkọ kan kó bímọ síbẹ̀ kó wá fi ọkọ yẹn sílẹ̀ kó ní bóyá ọkọ yẹn ò lówó tó tàbí kò mọ obìnrin láti lè bá ṣe àṣepọ̀ tó ó wá kúrò lọ́kọ yẹn ó lọ fẹ́ ọkọ mi nígbà tó wá tó bí ọdún bíi mélòó kan ó wá ní òun fẹ́ lọ wo ọmọ tí òun bí sílé ọkọ àárọ̀ ìyẹn nílé ọkọ tó fi sílẹ̀ ó fẹ́ lọ wo ọmọ yẹn nílé ọkọ tó fi sílẹ̀ láàárọ̀ ó wá dágbére fọ́kọ ẹ̀ tó ń fẹ́ lè sin pé mo máa lo ọjọ́ kan tàbí ọjọ́ méjì níbẹ̀ o màmá kí ni nǹkan tí ẹ̀yin lérò pé ó lè ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin àtobìnrin tí wọ́n máa sọ wọn kan máa ń pòwe pé ojú tó ti mọ ni kò lè sọ pé òun ò mọ ni mọ́ kí ni nǹkan tí ẹ̀yin lérò pé ó lè ṣẹlẹ̀. ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nísìn obìnrin mi kò bẹ̀rù orí ààrẹ. obìnrin mi kò bẹ̀rù orí ààrẹ. kò dẹ̀ ní tìjú torí ẹni tó bá ní tìjú ibi tó ti bímọ sí lọ́jọ́ àárọ̀ tó ti kúrò ńbẹ̀ tó ti lọ bímọ sí ibòmíì tó wá sọ pé o dẹ̀ tún fẹ́ padà lọ ibi àárọ̀ yẹn kí ni ó ń wò tẹ́lẹ̀ kó tó kúrò ńbẹ̀. ó ní òun fẹ́ lọ tọ́jú ọmọ òun fẹ́ lọ wo ọmọ òun. ọmọ kọ́ ló lọ wo dìmọ́ọ̀tì ọkọ yẹn bá ṣì wà tó bá jẹ́ abẹ́ mama ẹ má bínú ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn àwọn olólùfẹ́ wa lé wọ́n máa fẹ́ ní interest lórí ọ̀rọ̀ yẹn ẹni ọmọ kọ́ ló lọ wò. ọmọ kọ́ ló lọ wò kí lè rí tẹ̀mí sọ bẹ́ẹ̀ tọkọ yẹn bá ṣì wà láyé ọkọ yẹn ṣì wà láyé tó jẹ́ abẹ́ ọkọ yẹn làwọn ọmọ yẹn ṣì wà ọmọ kọ́ ló lọ wò kí ni ìdí tẹ́ fi sọ bẹ́ẹ̀. tí òun àti ọkọ ọ̀bàjọ́ ní àsọpọ̀ àsọyé wípé kó wá kò lè right láti lọ bẹ̀. ṣé obìnrin lè kọ́ ọmọ kúrò ní ọ̀dọ̀ ọkọ kókò lọ lé ọkọ mi kọkùnrin wa lóun fẹ́ lọ wọ ọmọ yẹn lé ọkọ kejì kò lè ṣẹlẹ̀ kò lè possible. bẹ̀tẹ̀ àwọn obìnrin kan wà nǹkan tá a bá ti náà ò ṣe mọ́ àtúmọ̀ àdọ́gbọ́n lọ ṣe. láti sì pé nǹkan tí mo ní mi ò jẹ mọ́ wọ́n sì máa fi gbóòórùn. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ikú ń bọ̀ bí ó bá para ẹ̀ á pọ̀kọ́ tó lọ bá bí kò bá pọ̀kọ́ tó lọ bá á pọ̀ tó padà. gẹ́gẹ́ bí ẹ ṣe sọ̀rọ̀ lísìn àti rí i pé ẹ ti máa ní experience irú ẹ̀ rí kí ni irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tẹ́ mọ̀ pé ó ti ṣẹlẹ̀ tó fara pẹ́ ìbéèrè tí a béèrè lọ́wọ́ yín tẹ́ mọ̀ rí. irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ṣẹlẹ̀ sẹ́mi náà ṣùgbọ́n èmi ní tèmi gbogbo ẹni lèmi fi sọ̀rọ̀ èmi ò padà lọ́bẹ̀ o. torí ọkọ tí mo fẹ́ lọ́jọ́ àárọ̀ mi tógun la fi bára wa lò déwọ̀n bá ọdún 15 tá a fi fẹ́ra wa lẹ̀. tógun. bẹ́ẹ̀ ni kódà ó ṣe má gùn wà lérí. bẹ́ẹ̀ ni mo sọ lórí kíni. lórí pé ìyàwó ẹ̀ yìí náà ni ẹjọ́ à ń fẹ́ ẹjọ́ ìyàwó mi ń jáde ìyàwó mi ń lọ ìyàwó mi ń bọ̀ tógun la fi bára wa lò títí àti fi fira wa lẹ̀ ṣé tí n bá wà padà lọ sọ́dọ̀ ọkùnrin irú yẹn ṣé ló máa mú bí kéèyàn gbókùtà sílẹ̀ kó sí odòdè kó wá tún gbókùtà mìíràn mọ́lẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe máa rí. ìyàwó wà núdì. àwa wà lójú kan
iwájú ò ní ṣe lọ ẹ̀yìn ò ní ṣe padà sí. ẹ ṣeun gọmà màmá obìnrin ni yín, bẹ́ẹ̀ni ìyáálé ilé ni yín, bẹ́ẹ̀ni ìyàwó ilé ni yín. bẹ́ẹ̀ni. kí ni nǹkan tó mú obìnrin tó wà nílé ọkọ kó máa yan àlè? ọ̀rọ̀ ńlá kò ń ṣe gbogbo obìnrin tó wà nílé ọkọ náà lòun láti máa yan àlè. kí ni àwọn nǹkan tó lè fà á tó lè máa jẹ́ kí obìnrin yẹn máa yan àlè? àwọn nǹkan tó lè fà ó pọ̀ torí àkọ́kọ́ gbogbo àná ọkọ lòun kà máa yan àlè. ṣé obìnrin mi tó jẹ́ ṣe ló máa lọ́kọ ẹ̀mú kó tó rówó oúnjẹ gbà? àbòbìnrin mi tó yẹ pé ìjà lọ máa fi àdùpamọ́kù lọ́ máa fi gbowó oúnjẹ lọ́wọ́ ara wọn. tó bá gbàjà rí ọkùnrin kan tó ń tàn jẹ́ ń ta ó máa tẹ̀lé. gẹ́gẹ́ bí ìwòye tọ̀dọ̀ tiwa ni pé yíyan àlè ìyàwó tàbí yíyan àlè ọkọ ṣé ẹ lérò pé ewu kò sí ńbẹ̀? ewu pọ̀ ńbẹ̀ o ewu pọ̀ ńbẹ̀ gan torí àwọn kan wà náà tí wọ́n máa ń yàlè ní obìnrin wọn ò mọ bó ṣe ń ṣe nǹkan láṣebò. gbé kọ́ kíìpù ẹ̀ kọ́ tiẹ̀ kíìpù ẹ̀ pé mo máa lè jí ẹ nítorí pé kò sí nǹkan kan ṣùgbọ́n ẹlòmíì á tún máa ṣe báyìí á máa fi wọn ọkọ láti bẹ̀rẹ̀ ọkọ àgbègbèsẹ̀. láti lè gbé nǹkan sí lára. torí pé ọkùnrin lára ẹ̀ gbóná jù láyé yìí. ọkùnrin lára ẹ̀ gbóná jù. bẹ́ẹ̀ ni obìnrin tó bá ń jowú bàbá ẹ̀ ló fi jọ tó wà rẹ̀ bá gbóná jù. obìnrin tó bá ń jowú bàbá ẹ̀ ló fi jọ. tó wà rẹ̀ gbóná jù bó ṣe yẹ kó yẹ lọ bàbá ẹ̀ ló fi jọ. kò sóbìnrin tí ò ń jowú ó gbọ́dọ̀ mọ níwọ̀n. bọ̀tọ́kùnrin ni jíjowú ẹ̀ pọ̀ sí. tọkùnrin ló le jù torí ó ní nísìn náà ọkùnrin lè fẹ́ ìyàwó mẹ́ta sínú ilé kan ṣo ọkùnrin ní ẹ̀tọ́ lórí obìnrin ju kóbìnrin ní ẹ̀tọ́ lórí ọkùnrin lọ. tí obìnrin òun ni aṣọ yẹn sọ́dọ̀ ọkùnrin ńkọ́ ìjẹ́ ṣó tọ́ ṣó yẹ kọkùnrin máa yan àlè kó tún wá fẹ́ yan àlè kó wá jẹ́ ìyàwó níyàwó ló yàn lálẹ́ ìjẹ́ kí ni nǹkan tó ewu tó wà mẹ́mọ́. ìyẹn ti wà tipẹ́ àlè yíyàn náà ó ti wà tipẹ́ ọkùnrin náà kò ń déédéé yan àlè náà ṣé ń gbà tọkùnrin mi bá máa bọ́lẹ̀ lè jọ ṣan yànà ilé wọn tó ti kọ́kàn òkè pé òun tún lọ bá wàhálà ńlé ìdààmú lóhùn tún lọ bá ńlé yìí mọ́ fún lówó náà kò ní tẹ́ lọ́rùn kò mọ bó ṣe ń kọ́kọ́ káàbọ̀ kò mọ thank you ṣe kò mọ pé ẹ ṣe àná kò mọ ẹ má bínú ṣe. ṣé ń gbà tí èèyàn bá wá rí èèyàn kan ta bóyá 1000 ló fún lẹ́nì tó dẹ̀ látó pè lórí fóònù pẹ̀lú ẹṣẹ́ àná ẹṣẹ́ àdúpẹ́sà ẹ̀ máa ta o ṣé kò ní wò sí ti lé pé yàtọ̀ díẹ̀ ti wà nú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin là ń lọ́kùnrin síta ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin là ń lọ́kùnrin síta. ẹ jẹ́ ṣúọ́ pẹ̀lú nǹkan tẹ́ ń sọ yìí. bẹ́ẹ̀ ni ní gẹ́gẹ́ bíi ti tèmi o ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin là ń lọ́kùnrin síta bẹ́ẹ̀ ni ọkọ̀ lórí ọkùnrin burú sí tó. tíyàn bá mọ ọkùnrin mú bí àṣẹ orin òṣùpá á jèrè ẹ. béèyàn bá mọ ọkùnrin mú obìnrin á jèrè ẹ. á jèrè ẹ á jèrè kó yẹ tó máa rántí pé béèyàn fọkọ ẹ ṣépè náà ọmọ ẹ ló fi ń ṣépè àfi tí ó bá ẹ bímọ síbẹ̀. béèyàn bá ń fọkọ ṣépè ọmọ ló fi ń ṣépè. gbogbo tí wọn bá ti bímọ sí ó ti dilé ẹ àlùbáríkà ni kéèyàn tọrọ fọmọ tí wọn bá bí. kábíyèsí Olódùmarè. gbogbo àlàǹbẹ̀ lọ́hùn ká jèrè ọmọ. àmín 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 ẹ ṣé gọmà àkú àtàrọ. nínú ìwé tí ó wà lọ́wọ́ mi mà mo kọ òwe kan síbẹ̀ tí àwọn àgbàlagbà ní bí ìyá èèyàn bá tí kú èèyàn tí kúrò ní ọmọ àlè kí ni ìtumọ̀ òwe yẹn mà àfẹ́jẹ́ kẹ́ ṣàlàyé fún wa ní kíkún. ìtumọ̀ òwe náà ni pé ìyá ọmọ ló mẹ́ni tó bímọ fún bá àṣà àwọn àgbàlagbà á ní obìnrin ló mẹ́ni tí ó nà mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ òde sí náà bí ẹlòmíì bá bímọ 6 fọ́kọ ìyá ló máa padà sọ pé 4 ni tiẹ̀ nú ẹ o ẹyọ kan ni tọkọ nú ẹ o òun ló mẹ́ni tó bí fún obìnrin ló mẹ́ni tó nà mọ́. ṣé obìnrin lè torí pé ọkọ mi ò lè bá mi ṣe àṣepọ̀ dáadáa kó kò lé ọkọ. ó lè torí ẹ̀ kò lé ọkọ o. ó lè torí ẹ̀ kò lé ọkọ. ẹ mọ̀ pé àwọn obìnrin tá a ṣe wà yìí agbádùn kìíní ìjura wa lọ. ẹlòmíì gbádùn ẹ̀ jura wa lọ. a jẹ́ ní àfaradà lórí ẹ̀ jura wa lọ. ẹlòmíì kò ní ẹ̀mí ní bíbá sùn. ṣùgbọ́n lójú ọkọ yẹn ó ti wò pé ó ti ṣe ṣìnà ń ta ni. ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ ni ò gbé lára ẹ̀ ṣe lẹ́ńlé. lẹ́mí ẹ̀ ò ṣe ẹ̀mí ẹ̀ ni ò gbé. ṣùgbọ́n àwọn obìnrin kan wà tẹ́ pé wọ́n láìkí bíbá sùn gan-an ṣùgbọ́n ọkọ wọn kẹ̀rì ṣé ló ń lè mú kiri inú ilé. ìyàwó ló ń lé ọkọ kan. ìyàwó ló ń lọ́kọ mú kiri inú ilé ṣé mọ̀ pé kò sọ̀gbọ́n. ìjọ tó bá èèyàn kan tí ó ṣe dáadáa ń ta ó máa tẹ̀lé àtúfọ̀kàn yẹn gan ṣé pé tọ̀bá wà lórí ara wọn pé wèrè babalágbájá kì í ṣe òun báyìí. a kú àtàárọ̀
ẹ kú ohun lágbọ́ ọlọ́run ọba ìdí ìbàjẹ́ kò ní wọ ọ̀rọ̀ ilé ayé yìí gbogbo ọmọ tẹ́ bí ẹ ní fọwọ́ yín gbé wọn sí ibi tẹ́ ẹ rokun re sí àti ibi tẹ́ ẹ rokun re sí ọlọ́run á jẹ́ kí oore kó bá wa gbogbo wa bẹ́ẹ̀. a fẹ́ jẹ́ kí ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún àwọn tó wò wá lé kẹ́ẹ̀sì dágbére fún wọn pé ó dìgbà kan ná kọ́lọ́run má jẹ́ ká fi kú pàdé ara wa. ṣé adúpẹ́ ọgbẹ̀yìn tẹ̀ ń wò wá nílé lóko lóyẹ̀yìn òdì lókè òkun ojú tẹ fi ń wò wá náà kò kún ní fọlágbára ọlọ́run. àmín. adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá náà ṣùgbọ́n ó tún dìgbà míì ọjọ́ rẹ àtúnyípàdé ayọ̀ orúkọ mi ni Mrs. Ṣógúnlẹ̀ Kabirat. ẹ̀yin èèyàn wa káàkiri nílé lóko a ní rò pé bóyá ká tún bọ̀nà ibi báyìí wọ̀ ká lè kọ́ ara wa ní ẹ̀kọ́ kan tàbí méjì torí pé àwọn àgbàlagbà máa ń pòrò kan pé ìṣubú ẹnìkan òun ni dìde ẹnìkan bẹ́ẹ̀ nìkan bá jẹ́ kóró dandan ni kẹ́nìkan kẹ́kọ̀ọ́ ìkorò yẹn lára ẹ̀ kí korò yẹn kó má bàa wọnú ayé ẹlòmíì torí ẹ̀ náà ni a ṣe gbé ìyàwó wa pé àwọn nǹkan tó lè fà á láàrin ọkọ síyàwó tàbí nǹkan tó lè fa wàhálà tó lè fa ṣùtá tó lè dá ẹ̀mí wa ní ègbodò kọlọ́run ọba kó má jẹ́ kí ẹ̀mí wa kó jẹ́ ẹlẹ́mìí kúkúrú àwa ń lọ lẹ́ni kọlọ́run jẹ́ ká fi ayọ̀ pàdé ara wa ní ọjọ́ mi Òkodoro ọ̀rọ̀ ní mídíà ire o.